babaláwo tó dífá pé Wàsíù Àyìndé ló máa jọba. wọ́n ní Ifá Wàsíù Àyìndé pé Ifá ẹ̀kún wọ́n kí Ifá yẹn lọ bí ilẹ̀ bí ẹni. Ṣé Ifá ọmọ tí kì í ṣe ọmọ ìlú Ifá ẹ̀ máa ń kú Ifá tá a lè ní babaláwo rí. kí lẹ sọ. ó rí kó máa jọba ọba fújì kéèkì jẹ ló fi jọba fújì. ok kì í ṣọba Àwùjalẹ̀ ni tí Ifá ń sọ. nígbà tí èèyàn kì í ṣe ọmọ tí kì í ṣe ọmọ ìlú tó jẹ́ pé ìyá ẹ̀ ó tẹ̀ láwọn eléégún àtàwọn ẹgbẹ́ wá sí Ìjẹ̀bú ni yóò ṣe wá jọba. kò pọ́síbù kì í ṣe ọmọ Ìjẹ̀bú. Èkìtì náà pé ìlú màmá ẹ̀ bóyá Èkìtì náà ìlú bàbá ẹ̀ ṣó ti yé yín. ìtàn sọ fún wa wípé níṣe ni ó tẹ̀lé màmá ẹ̀ wọ́n gbé tẹ̀lé léégún àtàwọn ẹrú wá sí Ìjẹ̀bú ni sọmọ ẹrú ìjọba Ìjẹ̀bú ni. tó ṣẹni tó bá dojú kalẹ̀ wọ́n ní ẹni yẹn Ìjẹ̀bú tó ló wà ó ṣeé ṣe kó fún wọn lówó ó sọ pé kán sọ wípé òun lọ́ba tọ́ sí kò dẹ̀ pọ́síbù torí Ìjẹ̀bú ò ní dàgbàkúgbà. ok babaláwo yẹn Ìjẹ̀bú gbó lọ́nà wà. Ìjẹ̀bú gbó náà sọ pé babaláwo wà agbárí ìta ìgbé bẹ́ẹ̀ náà. ok tó ti yé yín. tó ìyẹn òun sọ̀rọ̀ ó ṣeé ṣe kán ti lọ fún ẹbí tí ò ní 10 million nìkan gbé 20 million lé lọ́wọ́ ṣé mọ̀ pé ẹni tó nǹkan tí ò bá tọ́ sí yàn tó bá fẹ́ ṣe gbígbọ́ ọ̀nà náà ló máa gbà ó yẹ kẹ́ ẹ mọ Wàsíù ìnà àkóso lórí. tó ti yé yín gbogbo ìyẹn ló kà ní kó dẹkùn Ìjẹ̀bú kò sí nǹkan tó lè ṣe tó lè pọ̀ sí tó ti yé yín. èwo tún ni ọ̀rọ̀ tàwọn pásítọ̀ àtàlálàáfà tí ẹ tún sọ táwọn náà tún ríran ni. ìran wo ni wọ́n rí òkè ní Nàìjíríà láti ìgbà tó ti wà nínú iṣẹ́ yìí ó di pásítọ̀ mélòó tó sọ pé Tinubu máa wọlé mú yá àwọn pásítọ̀ tó sọ pé Tinubu ò lè wọlé tó dẹ̀ wọlé. àwọn pásítọ̀ jẹun tó bá pé òfin kan wà tó ń dirú àwọn èèyàn àwọn babaláwo èké yẹn àwọn pásítọ̀ èké yẹn rí wípé ìlú máa mọ́ ni á fọ ìlú mọ́ ìbọn ní kálukú àkọ́ máa sọ ìtórí tí ó di yé. lórí àtijẹun wọn. torí ìjẹkújẹ àti jẹun ìlọ́kọ́ ṣẹlẹ̀ nísìnyí tí mo fẹ́ kẹ́ kíyèsí nígbà tí Wàsíù Àyìndé ó lóun jẹ oyè Máyégún tẹ bá bẹ̀wò tí Wàsíù ti ń pariwo Máyégún ìgbẹ́ náírà kì í ṣọ̀rọ̀ ọdún mẹ́wàá ó gbéra ó lóun lọ sọ́dọ̀ Ọọ̀ni òfin wọ́n ẹ̀sẹ̀ lọ sọ́dọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n fún ní Máyégún tó fún yẹn ẹnìkan jáde wípé òun ni Máyégún yẹn ti jẹ́ Máyégún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi yẹn sìn kò ní tí Àyìnlá ó gbé ìgbésí ẹ̀ ó ní ta ló fi jẹ oyè Máyégún ó ṣe àbú dáadáa pé ta ló fi jẹ oyè Máyégún to my surprise nípa ọ̀rọ̀ bribe àti ọ̀rọ̀ owó yìí o kò ní tí Àyìnlá máa sọ̀tọ̀ púpọ̀ for the first time. níbo. nítorí nígbà tí Kọ́líńtì máa sọ̀rọ̀ lẹ́yìn tí Barrister kú Kọ́líńtì sọ pé gbogbo nǹkan ni Barrister fi ju òun lọ tí ó ti yé ṣé ń gbọ́ mi. ok mo ń gbọ́. ó ní gbogbo nǹkan pátápátá ní Barrister fi ju òun ìwọ̀nba ọjọ́ tó gbà lọ́wọ́ ìyẹn ó lọ́pọlọ jù ú ó sì gbogbo ọ̀hún ó jù ú lọ́jọ́ orí. ó ní Barrister ó lóun ló dá fújì sílẹ̀ tí ó ti yé sí. ṣùgbọ́n nígbà tí lẹ́nu tó mẹ́ta ìtàn interview ẹ̀kọ́ bàbá wa Kọ́lá Olóòtú ló interview rẹ̀ Kọ́líńtì ní Barrister kan ló tún dá fújì lẹ̀ ó ní ọmọ òun ló fẹ́ jọba ìgbà tó ìjọba kábíyèsí tí ó fi yé yín ó ní ọba lọ́la ló fẹ́ jọba ó ní ọba lọ́la níta ni ó ní Wàsíù ló fẹ́ jọba ló máa jọba ní ìsìn pé ọba lọ́la kìnnìkan ó bẹ̀rẹ̀ sí èlẹ̀ tí ó fi yé ẹni tó jẹ́ wípé bàbá ń gbó ìgéǹsì mọ̀ pé nǹkan wà ń bẹ̀ tí ó fi yé nǹkan wà ń bẹ̀ bàbá tó ti ń sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ pé òní ìyàbá jẹ́ ń san láì ṣáná so ìyẹn ń sọ̀rọ̀ politics ló wà ń bẹ̀. bóyá Wàsíù Àyìndé títí ó tún ti lọ gbówó fún Kọ́líńtì ni. ó ṣe é ṣe kó ti lọ gbówó fún lórí yín ní ti fújì ìgbàyà àmọ́ lólórí. bẹ́ẹ̀ni ìyá lọ pè lọ́wọ́ olórí wọn di fújì ní Kọ́líńtì náà tó fi ń sọ tí òye ó máa sọ mọ́ tó fi pa bẹ́ẹ̀ni
kò yẹ kíkọ̀ ní fìtì ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Ìgbà tó ń interview ẹ̀ tán wọ́n ṣẹ̀ tún wá gbé ibi tó ti sọ pé kò ní Barrister ló dá fújì sílẹ̀. Àwa ìgbọ́jú about 30 to 40 years tó interview Barrister. Wọ́n bèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ni fújì yẹn ti jáde. Ó ní rock kan wà ní England, ó yá England ló pè é. Ó níbẹ̀ ló ti rí fújì. Ó ní ibẹ̀ ni fújì ti jáde. Barrister is the Fuji creator. So the easy, but lórí ìjẹkújẹ tá à ń sọ, òun ni kò ní jù tún ṣe kíni tó tún support Wàsíù tó ń pe Wàsíù lọ́ba lọ́la. So bóyá ọba kí bóyá ọba Kwara ló fẹ́ jẹ ni kò yé wa o. Ṣùgbọ́n Ìjẹ̀bú-sẹ́ Ìjẹ̀bú òbí gbàgbàkúgbà. Kàtílẹ̀ kú ilẹ̀ máa ṣáàlì. Ó wá kọrin ní ìròyìn ìgbà kan, ìgbà yẹn ló yọ̀bọ̀n. Kí làwọn èèyàn ṣe fún tó fi yọ̀bọ̀n? Ṣé onípatí ẹni tó pè ní patí ló yọ̀bọ̀n sí ni àbáwọn eléré? Bóyá wọn tó ti fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Ó jẹ́ máa ń yọ̀bọ̀n kiri nìyẹn, ó kàn jọ ìbọn ní patí ni. Ìbọn tó yọ báyìí, àwọn ọmọ ìlú yẹn wọ́n dẹ̀ jáde, wọ́n dẹ̀ sọ fún yín pé ìbọn yẹn kò yìí tí wọ́n lọ́kàn. Àwọn ọmọ ìlú wọ́n ní ìbọn yẹn kó máa yìí tí wọ́n lẹ́sẹ̀ ní ààyè níkù. So ọmọ tó dẹ̀ ọmọ bàbá kábíyèsí oníròyìn yẹn tẹ̀ ọ̀jọ̀gbọ́n ni ó jẹ́ pé ọmọ yẹn wọ́n mọ̀ káàkiri àgbáyé. Ìyẹn sọ pé if there is no constitution in this country I will show you that there is constitution in US you come and meet me there. Dollars nìyẹn ti sanwó fún ní Amẹ́ríkà ń gbà yẹn tó fi tẹ́ra ẹ̀ àti ìgbà yẹn wọn ò pé mọ́. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. So kò ní qualification ọba lọ́wọ́. Oníwàásù tó wà bí ẹ tó sọ̀rọ̀ ó fi ń wé Dáfídì ọmọ ọba ni ọmọ gbogbo ìdílé gbèsè ló ti jáde. Ta ló ń fi wé Dáfídì? Sẹ́yìn ògbẹ́ ẹni tó sọ pé òun ríran wọ́n sọ pé ẹni tó fẹ́ máa jọba oṣù mẹ́ta ọdún mẹ́ta lẹ́ni yẹn máa kú ìyẹn ò ṣèjì ẹ̀bùn eléyìí ẹni tó bá jọba máa pẹ́ ni ọba ìjẹ̀bú ń pẹ́ ni wọ́n ìkú rèwerèwe. Ṣé àwọn wòlíì tó ń ríran náà sọ pé wòlíì èké yẹn ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó fi ń wé Dáfídì. ìpè Dáfídì ìpè Wàsíù sáà jọba ṣáà ní gẹ́gẹ́ bíi ti Dáfídì. kì í ṣe ọba ìjẹ̀bú ló máa jẹ kó yá ọba Èkìtì so kì í ṣe ọba níjẹ̀bú. ẹ̀ṣẹ̀ rẹ̀ pé àwọn Èkìtì náà lè gbà bẹ́ẹ̀. ìyẹn dẹ̀ dọ́wọ́ wọn lọ́hùn. ó dọ́wọ́ wọn lọ́hùn. bẹ́ẹ̀ ni so èyí tó fi ń wé yẹn kò pọ́sibú. nígbà tó ń fúnra ẹ̀ ti túbá tó bẹ̀ sí ń jọ̀bálẹ̀ kiri ṣé ẹ mọ̀ pé ojú ti àwọn tó ń sọ̀tọ̀ kú sọ. ìyẹn gbọ́n ti tó ti jù fún wọn. ẹjọ́ tí wọ́n ti dé bẹ́ẹ̀ ẹjọ́ tí èèyàn pè tí wọ́n ti dànù. tó bẹ̀ tún lọ ń bẹ àwọn ẹgbẹ́ ẹ mọ̀ pé máa yẹ gan-an nípa tó bá jẹ́ lòmíì gan-an ó yẹ kó rọra gbádùn kan lọ ní tó kúrò ní Nàìjíríà tó bá jẹ́ tó lójú tì. olórin ò lójú tì. olórin ò lójú tì Barrister lójú tì. bí àwọn olórin lọ wọ́n dá ojú tì ìjọ yẹn náà bí ojú títì tìjú. àwọn èèyàn gidi wà ní olórin. wọ́n jọ ń rìn ni. ṣèbéyàn làyúbà. olórin tó máa kìyàn kan nísìn pé ẹsẹ̀ ṣe wọ́gọ̀wọ́gọ̀ ẹsẹ̀ ṣe wọ̀gọ̀wọ́gọ̀ àbẹ́mọ̀. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ́sẹ̀ ṣe wọ́gọ̀wọ́gọ̀ anẹ́sẹ̀ straight níjọ́ tí yẹn bá bàjà tíjà bá wáyé awáṣẹ̀ mọ̀ pẹ́sẹ̀ ṣe wọ́gọ̀wọ́gọ̀ tí ó bá rú gbà lọ́wọ́ ẹ̀ mọ̀ àwọn ò lè lójú. ó pọ̀ sí ibi iṣẹ́ mọ̀ pé Wàsíù náà máa ń ṣe bẹ́ẹ̀ ẹ lè máa náwó fún báyìí kẹ́ máa ná mílíọ̀nù kó má tiẹ̀ kì í so ti yẹ yín so òun ò lójú ti tiẹ̀ so kò yẹ lọ kò sí ẹ̀ lè jọba so ọba tó tiẹ̀ sọ pé òun ọba fújì kì í ṣe òun lọ́ba kò jọba fújì ó organize àwọn èèyàn ní NTA ni tí wọ́n náà gbádùn lé lórí ṣé bọ́yé ń jọba náà nìyẹn tó bóyá ìyẹn náà ti rí tó pé ó máa jọba yẹn gbàgbé nípa ẹ̀ òun gan òjú kò ní ẹwọ́ nǹkan tó sọ fún Tinubu odidi president Nàìjíríà ó ní Àkànbí tó fi ó ní ibi tó bá wà ó ní ìyà ò lè já àwọn ò lè já nǹkan kan sí òun á mọ̀ wípé ìyẹn ló gbẹ́kẹ̀lé tó ti yẹ yín tó fi ń sọ pé òun wá láti ìdílé ọba tó ti yẹ yín sí ìyẹn ló gbẹ́kẹ̀lé náà ó ti wò pé kò sí nǹkan táwọn lè béèrè tì lọ́wọ́ Tinubu tó wọn ò ní rí gbà sóyè yóò ní rí gbà ó ti bìlí pé Tinubu ló níjẹ̀bú ó dẹ̀ mọ gọ́ọ̀nà ó mọ gbogbo wọn. ó rò pé Tinubu ló níjẹ̀bú.
wọ́n lè máa ṣe ń bò míì kọ́ máa lo veto power àníjẹ̀bú òde gbàgbẹ́ mọ ọkọ tó ṣẹlẹ̀ lógùn state nígbà tó fẹ́ create Ògùn state ni tó fẹ́ create Ìjẹ̀bú state. kí ló ń ṣẹlẹ̀. Díyà was in power tó ti yẹ yín sí onígbàkejì Abacha ń gbà yẹn. bẹ́ẹ̀ni kò sẹ́ni tí ó. àwọn Ìjẹ̀bú dẹ̀ yá ni pé kò sí nǹkan tó jọ Díyà fẹ́ gbé sójú Ògbólú ọba Ìjẹ̀bú òde sọ pé Ìjẹ̀bú òde ibi kan gbé sí ebi kan ti ń drag ẹ̀ ó kù ọjọ́ méjì tó fẹ́ create state Abacha tó pe kábíyèsí jáde wọ́n pe Díyà sọ fún wọn pé òun lòún wà ní power tẹ̀ wọ́n ṣe create wọ́n ṣe jù sókìtì nìyẹn lókìtì pèsè dáyé nìyí. kápítà Ìjẹ̀bú Òde lè yẹ kó gbà lọ kò sẹ́ni tí ó mọ̀ àbí tá a bá fẹ́ parọ́ ló kù. pé kápítà Ìjẹ̀bú bẹ́ẹ̀ni Ìjẹ̀bú Òde ló tọ́ sí. ṣẹ́yìn lẹ́yìn sọ bẹ́ẹ̀. Ìjẹ̀bú mi. ṣẹ́yìn lẹ́yìn sọ bẹ́ẹ̀. bí gbogbo àwọn èèyàn ṣe rò ní o Ìjẹ̀bú Òde ló yẹ kó tọ́. gbogbo èèyàn lè ro ṣẹ́rí wọ́n ti ń lù sí kínní kì í ṣe méjì lórí ọ̀rọ̀ Ìjẹ̀bú Òde yìí náà if Christ not breaking èyí tó fẹ́ ṣe yìí sì wọ́n ti lù jẹ́. Ìjẹ̀bú wo lẹ lérò pé kí kápítà wà. when Ọbásanjọ́ was head of state ṣóyè yín wọ́n fẹ́ create state nígbà yẹn Ìjẹ̀bú state wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fà á ìgbà yẹn NNPC headquarters Mùsùlùmí ní Ṣàgámù ló wà so àwọn cement factory Ṣàgámù náà ló wà ṣóyè sí which is Rẹ́mọ nípa tí ń di pé Rẹ́mọ ló máa dúró sí o Ìjẹ̀bú Òde ló máa dúró sí o òun ló fà á sí Ọbásanjọ́ nínú fáwà yẹn tó fi jù sí Abẹ́òkúta fi di Ògùn state capital. ṣé Ìjẹ̀bú ni wọ́n ń propose láti gbé sí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni tí Díyà náà lẹ́yìn ìyẹn pé Ọbásanjọ́ ẹlẹ́ẹ̀kejì náà nìyẹn ẹ̀kẹta la tó wà lórí ẹ̀dá yìí. ó lo agbára ó fi gbé lọ sí Abẹ́òkúta. òun náà lo agbára láti gbé lọ sí Ògùn. àwọn local government tó wà ní abẹ́ Ìjẹ̀bú Òde ó kó sí abẹ́ Ògùn àwọn ìlú Ìjẹ̀bú Òde town ó kó sábẹ́ Ògùn nígbà yẹn kó ti parí iṣẹ́ so kò lè Ìjẹ̀bú Òde gbàgbàkúgbà bó ṣe jẹ́ nìyẹn. ok wọ́n ní Wàsíù Àyìndé ó tún gbé gómìnà Ògùn state lọ sílé ẹjọ́ lórí kí nìyẹn ṣé lórí pé àìjẹ́ kí ni gómìnà ṣe fún un. ṣe rí gómìnà tó gbé lọ sórí ẹjọ́ nǹkan tó gbé lọ ilé ẹjọ́ òun fẹ́ fi ṣe jókà ni ṣe mọ̀ pé bí a bá ń wò ó tí Tinubu bá fẹ́ lu ọpọlọ tó bá fẹ́ lu ọpọlọ òṣèlú tó ti yé yín nǹkan kan ṣẹlẹ̀ ní Ògùn state ọmọ Kẹ̀sìnsìn Adébútú nígbà tó jáde fún gómìnà tó yẹ sí àwọn pátì ni wọ́n fà á sílẹ̀ so nígbà tí bàbá dẹ̀ fẹ́ lu ọpọlọ òṣèlú àwọn náà tún lọ fa Bùrújí Kàṣámù wọ́n fà á sílẹ̀ wọ́n wá ní kí àwọn electoral officer kọ́ lọ conduct election wọ́n dẹ̀ conduct election Bùrújí ìyẹn ń sọ pé òun ni wọ́n fà sílẹ̀ àwọn pátì sọ pé ọmọ bàbá Ìjẹ̀bú lájú àwọn fà sílẹ̀ nígbà tí election kù ọ̀túnla àbí ọ̀la wọ́n dẹ̀ dájọ́ wọ́n ní Bùrújí Kàṣámù ni so ọpọlọ òṣèlú nìyẹn pé kò ní débẹ̀. òun náà lò tó náà bẹ́ẹ̀ ni òun náà fi nullify ẹni bàbá Ìjẹ̀bú gbà yẹn òun ni Dàpọ̀ fi wọlé tó ti yé tí ìgbà jẹ́ pé ìta ló ń jẹ́ Dàpọ̀ lẹ́gbẹ̀ẹ́ Lájọ bàbá Ìjẹ̀bú àwọn èèyàn fẹ́ràn ẹ̀ tó bá ti pè èèyàn fẹ́ràn ẹ̀. ṣé gbígbé lọ tí ó wá gbé gómìnà lọ sílé ẹjọ́ nísìnyí ọpọlọ òṣèlú wípé kí wọ́n lè mẹ́nu kó lọ́rọ̀ ọ̀hún àbí kí ni tẹ́ lérò. ọpọlọ òṣèlú ni pé bóyá nígbà tí wọ́n bá gbé lọ sílé ẹjọ́ tó fi ń sìn kẹ́ mọ̀ pé wọ́n lè lo veto power fún adájọ́ pé nǹkan báyìí tó tọ́. tó fi yé Nàìjíríà láwà yìí. kó sọ pé kí ni. wọ́n lè sọ fún wípé kí wọ́n notify ẹgbẹ́ àwọn ẹbí yẹn kí wọ́n lè sọ pé Wàsíù ló qualify. tí adájọ́ bá lè sọ bẹ́ẹ̀ ó parí nìyẹn. a jẹ́ pé ó sì ń wà lórí pé mo fẹ́ jọba yìí náà nìyẹn. ó ti withdraw case. ó ti withdraw. nígbà tó ti pìtàn fún èsì ọ̀njọ̀ dálẹ̀ kiri Ìjẹ̀bú Òde. nígbà tó ti ń dọ̀bálẹ̀ kí lábọ̀rọ̀ tí wọ́n á gbé gọ́fúnà lọ sílé ẹjọ́ sí ohun tí mò ń dúró. ó ti gbé gọ́fúnà lọ sílé ẹjọ́ wọ́n dẹ̀ ti da ẹjọ́ yẹn nù. after tí wọ́n da ẹjọ́ nù
lòun náà wá sọ pé òun ti withdraw case. ṣó ti yé yín. ìjọ kejì tí wọ́n da ẹjọ́ nù òun ló sọ pé òun withdraw case. so ìgbà táwọn Ìjẹ̀bú dẹ̀ ti kìlọ̀ fún pé care is not taken wọ́n fẹ́ kọlà fún ni ló fi sáré lọ ń dọ̀bálẹ̀ kiri. wọ́n fẹ́ kọlà fún. Ìjẹ̀bú ò tọ́ lọ létí nọ́ńsẹ̀sì wá fi Ìjẹ̀bú wọ̀ ni. àdàlájà kò kọlà láti. àgọ́ ẹ̀bùn yẹn lẹ̀ Ìjẹ̀bú là ń sọ ìfẹ́. wọ́n fẹ́ kọlà. nígbà tó bá ń bọ́mọdé sọ̀rọ̀ nǹkan tí ò bá tọ́ sí tó dẹ̀ sọ pé tọ́ sí òun léèyàn òun ní ẹni tó jẹ́ pé kò sí nǹkan táwọn lè gbà sí. ẹ rí i pé màá yẹn ẹ wò nígbà tó lọ jáná mọ́ tírèmì kíní plane lẹ́nu wọ́n máa tún sọ́jà àbánsádọ̀. aeroplane lẹ́nu. wọ́n máa tún sọ́jà àbánsádọ̀ ẹgbẹ́rú ẹ̀rí lágbàáyé. ìyẹn ló ń kì láyà. tó máa ní ó jáná mọ́ plane lẹ́nu tán wọ́n tún fi ṣe ambassador. ẹni tó yẹ kó gbá sáà mọ̀ ṣé tó ju sẹ́wọ̀n. kódà ẹ̀wọ̀n ló ti wà ní ìlú tó ṣe ń jọ yẹn. pilot yẹn kọ ẹsẹ̀kẹsẹ̀ kan náà ti gba sí gbàgà tí ẹ lódodo mọ́lé wọ́n fẹ́ lẹ́sẹ̀ sílẹ̀. so that's just it. so bí yẹn ṣe jẹ́ nìyẹn òun ní ọgbọ́n kan tó lè dá sí. so ní ìsìn ó ti kàbùkù àbáṣọ ìjẹgba o. wọ́n fẹ́ nìyàn jẹ́lẹ̀ mọ̀mù ó tún mi dùn sẹ́ẹ̀rì kí àbáṣọ ìjẹgba o. Kẹ́rí alábùkù ni àbùkù ẹ̀yẹn ó ti pẹ́ tó fi ń fọ́ọ̀mù. Ọlọ́run sọ pé àsìkò ẹ̀san tó fún ni. Tó ti yé sí. So ó láìkí ipò ó máa fi owó ra ipò. Ó máa fọ́ọ̀mù kiri. So bó ṣe jẹ́ nìyẹn. Ó jẹ́ òun lẹ́kọ̀ọ́ náà a gbọ́ pé ó lóun fẹ́ ọmọ nìkan lẹ́kọ̀ọ́. Kó tó di kọ́ńpì ìtàn fún kó tó tún sọdá sí Jẹ̀bú. Ó lóun fẹ́ jọba nìkan lẹ́kọ̀ọ́. Wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ agbọ́nú ìtàn náà. Ó tún fẹ́ ṣe sí nípa gbogbo àwọn nǹkan tí òkú ọtí ló lóun fẹ́ ṣe. Ẹ mọ̀ pé wíwá ògì òrè wa ní Èkó. Ó ṣe é ṣe ṣùgbọ́n àwọn ìjọba tí ń kílèmù Èkó páwọn ó jọba. Àwọn ọbẹ̀ ò gbà fún un. Ara ẹ̀ tí ẹ̀jẹ̀ ti ń balẹ̀ báyìí. Ara ẹ̀ ti ń balẹ̀. Ara ẹ̀ ti ń ba grand. Ara ẹ̀ ò ṣe ní balẹ̀. Ẹni tó dọ̀bálẹ̀ fàlàbù. Àtọ̀gbà tó wà lẹ́gbẹ̀ẹ́ tó tẹ̀tàn. Àwọn èèyàn sọ pé Wàsíù àbí Wàsíù kọ̀. Àbẹ́lòmíì ni. Mí ni ẹ̀gbọ́n. Báwo ni nígbà tó ń fúnra ẹ̀ sọ̀rọ̀ tó sọ pé owó wà ni mo fi kíní kan ní ọmọ ojú ọ̀rọ̀ láàyè nípa ọmọ ẹ̀ lọ́lá níyàn. Ṣé Ìjẹ̀bú owó wo ló ní? Àwọn Ìjẹ̀bú aṣẹ́wó èsì wẹ́wẹ́. Ó máa lówó gan. Àwọn tó ti ẹ̀sìn orúkọ tó lówó jùlọ láìmọye ìgbà wọ́n wà ní GRA bẹ́ẹ̀ náà. So ìgbéraga òun ló ń ṣíwájú ìpanu. Tó ti yé yín. Nípa ọ̀rọ̀ wòlíì tẹ́ ń sọ nǹkan tí wọ́n máa jẹ náà ń wá o. Tó ti yé yín.